Ha! Àtíkù àti Amaechi sì jábọ́ pátápátá fún Alhaji Abubakar Àtíkù àti Rotimi Amaechi. Ọ̀rọ̀ náà kò yàtọ̀ sí bí ìgbà tí télọ̀ ba ọdún jẹ́ fọ́mọdé. Ìyá ọmọdé ti ra aṣọ tuntun tó ń tanná yanranyanran. Ọkàn ọmọdé sì ti balẹ̀ pé aṣọ tóun yóò wọ̀ káàkiri ìlú rèé tí òun yóò sì fi ṣakọ lójú àwọn ọ̀rẹ́ òun gbogbo. Àfi bí ọdún ṣe kù ọ̀la tí télọ̀ ránṣẹ́ wá lálẹ́ pé kò sí bí aṣọ ọdún náà yóò ṣe lè rẹ́dì nítorí òun ò ní lè rán. Lójú ọmọdé yóò rò pé béèyàn bá kúkú pa òun ó sàn ju ohun tí télọ̀ yìí wá ṣe fóun lọ. Bí ọ̀rọ̀ ti ṣe rí lójijì fún Alhaji Àtíkù Abubakar àti Rotimi Chibuzo Amaechi nùúnù. Wọn méjèèjì ni wọ́n ti jọ múra sílẹ̀ de ìbò tó ń bọ̀ yìí. Àtíkù yóò du ipò ààrẹ, Amaechi yóò sì du ipò igbákejì ààrẹ. Àmọ́ lójijì lépo tánú mọ́tò báyìí nígbà tí kinní náà kò sì ṣe é rọmi sí. Ilé epo ni ò sì sí nítòsí yìí, ìrìn àjò ni ò sì ṣe é fẹsẹ̀ rìn yìí. Bí Àtíkù àti àwọn èèyàn ẹ̀ nínú ADC yóò ti wá gbé ọ̀rọ̀ yìí gbà, kíní ọ̀hún kù sọ́wọ́ Ọlọ́run o. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti gba ìdájọ́ kan tí wọ́n ti dá fún ẹgbẹ́ òṣèlú ADC ní ọjọ́ 29 oṣù kẹrin ọdún yìí wọlé ni. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní bẹ́ẹ̀ gan ló ṣe yẹ kí ìdájọ́ náà rí, torí bẹ́ẹ̀ àwọn gbà á wọlé. Bẹ́ẹ̀ bí ìdájọ́ náà bá rí bẹ́ẹ̀, nǹkan dàrú nìyẹn fún ẹgbẹ́ ADC tí àwọn David Mark ń ṣe olórí, ìyẹn ẹgbẹ́ ADC tàwọn Àtíkù gan-an. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé kinní náà dàrú nìkan ni o, bó ṣe dàrú ló fọ́n ká gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Kò sí yàtọ̀ sí ìlẹ̀kẹ̀ tó já láti òkè pẹ̀tẹ́ẹ̀sì tí kinní ọ̀hún wá fọ́n ká sílẹ̀ ẹlẹ̀. Ẹni tí yóò ṣàkinní ọ̀hún jọ kó tún pé wàhálà gidi ni yóò ṣe. Wàhálà tó wà lọ́rùn ADC ni òótọ́ o, kì í ṣe wàhálà tuntun. Nítorí ẹjọ́ eléyìí tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹjọ́ náà yàtọ̀ gan sí ti Bàlágòǹbé o. Ìyẹn Bàlágòǹbé tí wọ́n jọ ń jà síta ló lẹ́gbẹ́. Ẹjọ́ míì tún leléyìí. Bó sì tilẹ̀ jẹ́ pé ẹjọ́ ta ló lẹ́gbẹ́ náà ni, ẹjọ́ ta ló ní ẹgbẹ́ ADC, síbẹ̀ ọ̀tọ̀ làwọn tó lẹ́jọ́ eléyìí. Nígbà tí àwọn David Mark, Raufu Arẹ́gbẹ́ṣọlá àti àwọn tó kù wọ́n gba ẹgbẹ́ ADC ní ọjọ́ 29 oṣù keje 2025, lára ìgbésẹ̀ àkọ́kọ́ tí wọ́n gbé ni láti tú àwọn ìgbìmọ̀ adarí ẹgbẹ́ náà ní gbogbo ìpínlẹ̀ ká pátápátá, tí àwọn sì wá gbé ìgbìmọ̀ alábòójútó caretaker committee dìde. Wọ́n ní àwọn ni wọn yóò máa darí ẹgbẹ́ náà lọ títí tí àwọn yóò fi ṣètò ìdìbò ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti yan àwọn adarí tuntun. Ohun tó bí àwọn alága tí ẹgbẹ́ ADC ti ní gbogbo ìpínlẹ̀ tẹ́lẹ̀ nínú rèé. Torí nígbà tí wàhálà inú ẹgbẹ́ yìí ti bẹ̀rẹ̀ ní 2022, àwọn alága ADC láwọn ìpínlẹ̀ gbogbo yìí ni wọ́n gbé ìdarí àti àkóso ẹgbẹ́ náà lé lọ́wọ́. Bẹ́ẹ̀ wọ́n dìbò yàn wọ́n ni. Àmọ́ àwọn David Mark àti Arẹ́gbẹ́ kò bẹ́ṣubẹ̀gbà lórí àwọn adarí ẹgbẹ́ náà ní ìpínlẹ̀. Ìyẹn àwọn alága ADC ní ìpínlẹ̀ gbogbo. Wọ́n ní àwọn ò nílò wọn ni wọ́n bá tú wọn ká. Níbi tí wàhálà tó délẹ̀ yìí sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí níṣe làwọn yẹn gba ilé ẹjọ́ lọ. Àwọn tí wọ́n pe ẹjọ́ náà lórúkọ gbogbo àwọn alága tó kù ní Don Norma Obinna, Johnny Tofi Derek, Ọbaṣí Ehigiato, Yínká Ọlọ́nà, Dr. Charles Ìdòwú Omídèjì, Samuel Pangyang àti Obiayan Patrick. Alága ADC ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan làwọn. Wọ́n wá pe ẹjọ́ náà lórúkọ ara wọn àti lórúkọ àwọn alága ADC tó kù ní gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà. Àkọ́kọ́ ni pé wọ́n láwọn làwọn ní ẹgbẹ́ àwọn, nítorí wọ́n dìbò yan àwọn ni. Nígbà tó sì jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ ló dìbò yan àwọn tí àwọn ń darí ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó tún dìgbà tí àwọn bá ṣe ìpàdé àpapọ̀ ìpínlẹ̀ náà tí àwọn ọmọ ẹgbẹ́ tún pàdé kí wọ́n tó lè yọ àwọn, tàbí kí wọ́n tún ní kí àwọn máa darí ẹgbẹ́ náà lọ níbẹ̀. Wọ́n ní ọdún 2023 làwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́. Àsìkò tí àwọn yóò lò kò sì tí ì pé rárá tí àwọn David Mark fi ní àwọn yọ àwọn. Nídìí èyí, wọ́n béèrè lọ́wọ́ ilé ẹjọ́ pé kó pàṣẹ fáwọn tí wọ́n láwọn ti gba ẹgbẹ́ náà pé gbogbo ìpàdé yòówù tí wọ́n bá ní àwọn ṣe, bóyá ìpàdé gbogbogbò tàbí ìpàdé ìpínlẹ̀, ó tó bá ń tẹ́ni o, torí wọn ò lẹ́tọ̀ọ́ láti pèrú ìpàdé bẹ́ẹ̀. Àwọn tí àwọn ti jẹ́ alága ẹgbẹ́ àwọn ní ìpínlẹ̀ àwọn nìkan làwọn lè ṣe bẹ́ẹ̀, kì í ṣe àwọn àtọ̀húnrìnwá kankan. Pé àjòjì kì í ṣàbọ̀ nílẹ̀ dulẹ̀,
kó nílé gbélé o. Lójú tàwọn kọ́ lọ́mọ ẹrú kan yóò ṣe máa ṣe bí ọba, torí ewúrẹ́ tó bá da ifá nù òun náà ni wọn yóò fi kó o. Bẹ́ẹ̀ ni wọ́n pe David Mark, Raufu Arẹ́gbẹ́ṣọlá, Malam Bọ́lájí Abdullahi, Patricia Akwachiki, Professor Ozeheme Uzumbo àti ADC fúnra ẹ̀ lẹ́jọ́. Wọ́n ní bí òjò bá ń rọ̀ o, ẹyẹ oko kì í ké o, kí wọ́n fi ilẹ̀ padà níbi tí wọ́n ti bù ú. Ìgbìmọ̀ àwọn èkúté ilé kọ́ ni yóò lé àwọn ọmọ ológbò jáde lókè àjà, torí bàbá wọn ló nílé o. Nígbà tí àwọn David Mark àti Raufu Arẹ́gbẹ́ṣọlá gbọ́ pé àwọn alága wọ̀nyí ti lọ sílé ẹjọ́, àwọn náà sáré lọ sọ́dọ̀ adájọ́ tí wọ́n ti pe ẹjọ́ yìí. Nígbà tí wọ́n sì ń gbọ́ ẹjọ́ náà lọ́wọ́, ohun tí àwọn ń sọ fún adájọ́ yìí ni pé kó má dá àwọn alága tí wọ́n pe ẹjọ́ náà lóhùn, pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ abẹ́lé ẹgbẹ́ náà ni internal affairs, ọ̀rọ̀ inú ilé lásán ni. Bí ọmọdé bá sì ṣẹ̀ nílé tí àwọn bàbá ẹ̀ bá bá a wí, yóò wá torí ẹ̀ gba ilé ẹjọ́ lọ bí? Ṣé bí yóò padà wá sínú ilé wọn yóò yanjú ẹ̀ ni? Wọ́n ní àwọn alága tí wọ́n pe ẹjọ́ yìí kò ṣe bẹ́ẹ̀, wọ́n wá ń sáré gba ilé ẹjọ́ lọ. Àwọn David Mark ní òun adájọ́ fúnra ẹ̀, ìyẹn adájọ́ Joyce Abdulmalik, kò lẹ́tọ̀ọ́ láti gbọ́ ẹjọ́ yìí rárá. Kò lẹ́tọ̀ọ́, nítorí òfin de òun náà pé kí adájọ́ kankan má ṣe dá sí ọ̀rọ̀ abẹ́lé ẹgbẹ́ òṣèlú, pé ọ̀rọ̀ ilé àwọn ni o. Àwọn ò pe aráàta sí rárá. Òun náà sámọ̀ pé èkúté kì í ṣe ẹran tí ológbò ń pa tó ń di kéèsì, àbí èwo ni òun náà ń bá wọn pọtí ilé kín sí. Ṣùgbọ́n lọ́jọ́ 29 oṣù kẹrin 2026 tí adájọ́ Abdulmalik ń dájọ́ yìí, ó dá gbogbo èyí tí àwọn David Mark ń sọ yẹn nù ní o. Ó ní bí ẹgbẹ́ kan bá wà tí òun fúnra ẹ̀ ń rú òfin tí wọ́n ṣe, òfin tó gbé ẹgbẹ́ náà dúró, tí àwọn tí wọ́n ń darí ẹgbẹ́ náà bá ti ń rú àwọn òfin wọ̀nyí, wọ́n ti sọ ọ̀rọ̀ ara wọn di ti ìta gbangba. Obìnrin tó bá bímọ sáàrin ọjà ló ní kí àwọn ará ọjà wá wòdí òun. Àbí èwo ni wọ́n ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà sí? Pé tó bá jẹ́ wọ́n tẹ̀lé òfin ẹgbẹ́ wọn ni kò ní sí wàhálà kankan fún wọn. Nígbà náà ni adájọ́ yìí kángi mọ́ wọn ní ẹ̀yìn ọrùn. Òun sì sọ báyìí pé láti àkókò yìí lọ títí di ọjọ́ gbogbo ìgbìmọ̀ alábòójútó tí ẹgbẹ́ dìde ń ní, gbogbo ohun tí ìgbìmọ̀ náà bá ṣe òfurú jágádó ni a ó sì máa pè é, nítorí kinní náà kò ní ṣiṣẹ́ níbikíbi òtún bá ń tẹ́ni. Bí ìgbìmọ̀ yín bá darí ìpàdé kankan, òfò ijọ́ kejì ọjà ni o. Bí ìgbìmọ̀ yín bá ṣètò ìdìbò kankan, sàráà ni o. Bí ìgbìmọ̀ náà bá sì ní àwọn fa ẹnìkan kalẹ̀ kó lọ dupò kan, wọ́n ń bá ẹlẹ́rù gbé ni o. Alábàárù lásán ni wọ́n. Bí ẹrù sì wúwo tó fúyẹ́, ìyẹn kò ní sọ pé kí ẹrù ọ̀hún di ti alábàárù. Bí wọ́n bá ti rìn títí, alábàárù yóò sọ ẹrù ẹ̀ kalẹ̀ nílé ẹlẹ́rù ni o. Adájọ́ Abdulmalik ní kí àwọn David Mark àti àwọn Arẹ́gbẹ́ pẹ̀lú àwọn tó kù wọ́n sinmi gàlàlà, kí wọ́n má sọ pé àwọn ní ìgbìmọ̀ kankan o, torí ohunkóhun tí ìgbìmọ̀ náà bá ṣe bí afasẹ́gbèjò ni, ara ẹ̀ ló ń tàn jẹ. Nígbà náà ni inú gidi bí àwọn Arẹ́gbẹ́ pàápàá, àwọn náà sì dìde wọn ní nídìí èyí tí ìwọ ṣe nì, ìwà adájọ́ Joyce, àwa lòdì sí o, a ó sì gbé ọ̀rọ̀ rẹ lọ sọ́dọ̀ àwọn tó jù ọ́ lọ, níbẹ̀ ni wọn yóò sì ti bá wa tú gbogbo ilé irọ́ tí o kọ́ kalẹ̀ yìí ká. Ohun tó gbé àwọn David Mark délé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn nìyẹn o. Ẹjọ́ náà ni wọ́n wá dá lánàá òde yìí, àná ọjọ́ ajé Monday ọjọ́ 13 oṣù keje 2026. Níbẹ̀ ni wọ́n ti sọ pé ẹjọ́ tí Abdulmalik dá níjọ́ sí yẹn ẹjọ́ dáadáa ni. Ohun tí eléyìí túmọ̀ sí ni pé gbogbo ìpàdé tí àwọn ẹgbẹ́ ADC ti ṣe, ìyẹn àwọn ìpàdé gbogbo tí wọ́n ṣe ní àwọn ìpínlẹ̀, èyí tí wọ́n fi yan àwọn aṣojú tí yóò dìbò tàbí tí yóò lọ síbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà, ìrà tí kò lọ́mọ nínú ni o. Àfi bí ìkarahun ìgbín tí kò ní kinní kan nínú tí wọ́n gbé lọ sọ́dọ̀ ìyá olóúnjẹ aṣègbíntà, báwo ni yóò ṣe wúlò fún un? Bẹ́ẹ̀ lára àwọn ìpàdé yìí ni wọ́n fi yan àwọn olóyè ẹgbẹ́, lára àwọn ìpàdé yìí ni wọ́n fi yan àwọn adarí ẹgbẹ́, lára àwọn ìpàdé yìí ni wọ́n tò papọ̀ tí wọ́n fi yan àwọn tí yóò du ipò ààrẹ àti ipò oríṣiríṣi, níbi tí wọ́n ti mú Àtíkù Abubakar, tí Àtíkù sì padà wá mú Amechi pé kó wá ṣe gbákejì òun. Àwọn adájọ́ 3 ni wọ́n jókòó sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n dájọ́ náà. Adájọ́ Okon Abang, adájọ́ Donatas Okorowo àti adájọ́ Abba Muhammad. Adájọ́ Abang ló sì ka ìdájọ́ náà sétí ayé. Ó ní kò sí ìdí kankan tí àwọn yóò fi pa ìdájọ́ adájọ́ Abdulmalik ti ilé ẹjọ́ gíga Àbújá yìí rẹ́. Àwọn ò sì lè dá ẹjọ́ tó dá náà nù, nítorí ìdájọ́ náà kún ojú òṣùwọ̀n, ó sì yè kooro. Pé bó ti rí ni adájọ́ náà wí o. Ó jẹ́ kó yé ni yékéyéké pé nígbà tí ẹgbẹ́ òṣèlú kan kò bá ti tẹ̀lé òfin tí àwọn fúnra wọn ṣe, wọ́n ti fẹ̀dí ara wọn síta nìyẹn.
dandan ni kí àwọn aráàta bá wọn túdì náà wò torí adìẹ tóṣù tí ò bá tọ̀ àbùkù ara ẹ̀ ní o. adájọ́ Abang ní Ohun àti ẹnìkejì òun Donatus Okorowo àwọn gbà pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC yìí ni wọ́n lágbára ní ìpínlẹ̀ wọn. àwọn ni wọ́n lágbára láti darí ètò àti ohun gbogbo tí wọ́n bá fẹ́ ṣe lórúkọ ẹgbẹ́ náà níbẹ̀. kì í ṣe àwọn ìgbìmọ̀ apàṣẹ láti hẹ́dìkọ́tà pé tí wọ́n bá fẹ́ yí àsìkò àwọn adarí ìpínlẹ̀ yìí padà àwọn fúnra wọn nìkan ni wọ́n lè ṣe bẹ́ẹ̀ o. kì í ṣe àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà ní olú ilé ẹgbẹ́ wọn. wọ́n ní àwọn gbà pé níwọ̀n ìgbà tó ti jẹ́ ìbò ni wọ́n fi gbé àwọn èèyàn náà wọlé tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní 2023. sáà wọn ò tí ì pé àfi tí wọ́n bá lo sáà náà pé. nídìí èyí gbogbo yòówù tí ìgbìmọ̀ alábòójútó àwọn David Mark ti ṣe bíi eṣin tó mu tí yóò ní o inú ìgò ọtí náà ni yóò kú sí. kò sí ibi tí yóò ti lè wúlò fún ẹnìkankan. wọ́n ní tó bá jẹ́ àwọn David Mark fẹ́ ṣe eré tí wọ́n fẹ́ ṣe dáadáa ni àwọn ìgbìmọ̀ tí wọ́n ń darí ẹgbẹ́ yìí ní ìpínlẹ̀ gbogbo ló yẹ kí wọ́n pè kí wọ́n jọ sọ̀rọ̀ kí wọ́n sì fi ọjọ́ sí ọjọ́ ìdìbò tàbí ìpàdé ńlá ní àwọn ìpínlẹ̀ oníkálukú wọn. nígbà náà ni wọn yóò tó wẹ̀ tí wọn yóò yàn kànkan tí yóò sì jẹ́ pé ohun tí wọ́n bá ṣe yóò bá òfin mu. àmọ́ èyí tí wọ́n ṣe yìí tí wọ́n kàn jókòó sí Àbújá tí wọ́n ní àwọn tú àwọn ìgbìmọ̀ adarí ẹgbẹ́ ADC ní ìpínlẹ̀ gbogbo ká àwọn sì ti gbé àwọn ìgbìmọ̀ alábòójútó dìde kìnní náà tàpá sí òfin ẹgbẹ́ wọn tí àwọn fúnra wọn ṣe ohun tó sì jẹ́ kí ìdájọ́ adájọ́ Abdulmalik fẹsẹ̀ rinlẹ̀ rèé àti pé ìdájọ́ náà làwọn yóò tẹ̀lé nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n bá lu kóńdó mọ́ ọ̀rọ̀ náà nídájọ́ náà bá dúró ti pọ́n. bó sì tilẹ̀ jẹ́ pé adájọ́ kẹta adájọ́ Abba Muhammed ní òun ò gbà pé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ kọ́ nìyẹn pé àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú wọn ni ọ̀rọ̀ abẹ́lé ni nínú ilé ló yẹ kí wọ́n ti yanjú ẹ̀. síbẹ̀ ìdájọ́ ẹni méjì sí tẹnìkan ni. adájọ́ Abang àti Okorowo ti pa òun pọ̀ sójú kan tí adájọ́ kẹta yìí kò sì ṣiṣẹ́. ohun tó wá mú ẹjọ́ yìí le gan fáwọn Àtíkù tó sì fi jọ ti ọmọdé tí wọ́n raṣọ ọdún fún ni pé lónìí ọjọ́ 14 oṣù keje 2026 ní ọjọ́ tí ẹgbẹ́ òṣèlú kankan lè kọ orúkọ àwọn tí wọn yóò dupò ààrẹ tàbí ipò míì sórí àtẹ ayélujára àwọn INEC pin. lẹ́yìn òní wọn yóò tilẹ̀kùn ilé náà pa. bí wọ́n bá sì ti tì í pa kò sí orúkọ ẹni tó tún lè wọlé mọ́. ilé ẹjọ́ ló sì ti pàṣẹ pé INEC kò gbọ́dọ̀ gba gbogbo ohun tí àwọn aláṣẹ ADC tí David Mark ṣe wọlé yìí. èyí tó túmọ̀ sí ni pé INEC kò lè kọ orúkọ àwọn èèyàn tí àwọn Mark yàn sórí àtẹ títí lórúkọ Àtíkù àti Támẹ́ṣì. lóòótọ́ o àwọn Àtíkù ti ní àwọn ń lọ sílé ẹjọ́ tó ga jù lọ Supreme Court làwọn yóò ti yanjú ẹ̀. ẹgbẹ́ ADC pàápàá sì ti sọ bẹ́ẹ̀ láyé ara tiwọn náà. àmọ́ ṣé ẹ̀pá tún bóró mọ́ ṣá ǹjẹ́ kínní náà kò ti bó ti báyìí. ilé ẹjọ́ tó ga jù lọ yìí ló kù tí gbogbo èèyàn yóò máa wojú fún ọ̀rọ̀ àwọn Àtíkù yìí báyìí o. àmọ́ pàá lónìí pàá lọ́la tí wọ́n ń gbani lójú bẹ́ẹ̀ bí ojú ọ̀hún ò bá fọ́ rabaraba yóò bá o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ìdájọ́ tuntun tí wọ́n ṣe fún ẹgbẹ́ òṣèlú ADC yìí wò tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú déédéé àkókò yìí o.